ẹgbẹ́ tó ń jà fún ẹ̀tọ́ àwọn mùsùlùmí lórílẹ̀‐èdè yìí Muslim Rights Concern MURIC lábẹ́ olùdásílẹ̀ wọn ọ̀jọ̀gbọ́n Ishaq Akitola wọ́n mà ti sọ̀rọ̀ sókè lórí ìwọ́de tí àwọn ọ̀dọ́ Nàìjíríà tí wọ́n fẹ́ ṣe tako ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti ọjọ́ àkọ́kọ́ sí ọjọ́ kẹwàá oṣù kẹjọ tó ń bọ̀ yìí ìyẹn the 1st of August to 10th of August 2024 ẹ̀rọ ti wípé awuyewuye àti ìbẹ̀rùbojo ó ti ń ṣẹlẹ̀ lágbo òṣèlú Nàìjíríà báyìí kódà tí àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ àti àwọn agbófinró lóríṣìíríṣìí wọn ti bẹ̀rẹ̀ pàdé láti ọ̀sẹ̀ tó kọjá lórí bí ìwọ́de tí wọ́n fẹ́ ṣe èyí tí wọ́n ń pè ní Days of Rage ìyẹn àwọn ọjọ́ ìbínú tí òfin ní di ìwọ́de tí ó di wàhálà bíi ti ìfẹ̀hónúhàn ọdún 2020 ti ọ̀rẹ́ EndSARS tó sì jẹ́ wípé irú ọmọ tí ìwọ́de náà yóò bí kò sẹ́ni tí yóò tí ì mọ̀ ṣùgbọ́n ṣá o nígbà tó ń sọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n Ishaq Akitola tó jẹ́ olùdarí ẹgbẹ́ MURIC ó jẹ́ kó di mọ̀ pé àwọn mùsùlùmí àwọn ò ní darapọ̀ mọ́ ìwọ́de náà o wọ́n ní lóòótọ́ nǹkan lè àwọn èèyàn sì lẹ́tọ̀ọ́ láti ṣe ìwọ́de ṣùgbọ́n tí wọ́n ní wọ́n bá fojú inú wò wọ́n á rí i pé nǹkan ti ń yàtọ̀ díẹ̀díẹ̀ àti pé ǹjẹ́ Tinubu ní tó nílò ó ní àtìlẹ́yìn àti àdúrà tí kì í ṣe kí àwọn èèyàn kí wọ́n máa tún wá máa bínú báyìí ọ̀jọ̀gbọ́n Ishaq Akitola wá jẹ́ kó di mọ̀ pé òun bẹ̀ gbọ́ ọmọ Nàìjíríà ká túbọ̀ ní sùúrù fún Tinubu bẹ́ẹ̀ ló ní kán wo ti ìwọ́de EndSARS ọdún 2020 bí ìwọ́de náà ṣe di wàhálà tí wọ́n dáná sun ọ̀pọ̀ dúkìá tó jẹ́ pé ìlú Èkó kò tí ì bọ́ nínú wàhálà náà ó ní bọ́má tó dárò wàhálà náà lẹ̀ sílẹ̀ lásìkò yìí wọ́n ní nǹkan tí ò burú jà ní tó sì láwọn bẹ̀ gbogbo ọmọ Nàìjíríà tó fẹ́ ṣe ìwọ́de náà láti jọ̀wọ́ láti jèbùrẹ́ àwọn olùgbẹ́bẹ̀ ṣùgbọ́n òótọ́ tó wá ń sọ pé àwọn ò táwọn jẹ́ mùsùlùmí àwọn ò ní jáde àwọn ò sì ní darapọ̀ mọ́ ìwọ́de náà rárá àti rárá.